káàbọ̀ padà sórí ètò Miliki Express gbogbo ẹ̀yin tèmi nínú ilé èmi Olorin ayaba Adéọlá Ògúnsànyà Olorin àlejò mi kejì lórí ètò lónìí náà Olorin náà ni wọ́n àwọn àrà ọ̀tọ̀ ni àwọn ní group tí wọ́n ń pè ní The Bloom church mi ni wọ́n wá sí níbi ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn pẹ̀lú bọ́n ṣe yin Ọlọ́run tó gbogbo wọn náà mú microphone ní kọ̀ọ̀kan tó bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run mo dìde mo wọnú ẹ̀mí gbogbo irun tó wà lára mi báyìí ó pẹ́ ó tọ́jọ́ mẹ́ta tí mo rí kí àwọn group kan kóra wọn jọ tọ́ọ̀dẹ̀ ń ṣọmọ kékeré wọ́n kóra wọn jọ báyìí kan yin Ọlọ́run kó move mi no gbogbo èèyàn àlẹ́ gbogbo ẹ̀yin tèmi pátápátá ẹ bá mi kí ọ̀gá àwọn The Bloom sórí ètò Miliki Express fún ìgbà àkọ́kọ́ pásítọ̀ Adedeji ẹ bá mi káwọn ará lé. Ẹ̀yin èèyàn wa ṣàlàáfíà ni o. Àlàáfíà ni wọ́n wà. Kí ló bí The Bloom? Báwo ni The Bloom ṣe bẹ̀rẹ̀? Bloom. Why The Bloom? Bloom ó wáyé ní ọdún 2007. Gẹ́gẹ́ bí olùkọ́ mo ní àwọn ọmọ tí mo máa ń kọ́ lórí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé inú wọn wà lára Bloom lẹ́nu tó pọ́n ti jáde yunifásitì. Ìgbà tá à ń jáde a máa ń lọ fún àwọn oríṣiríṣi ìfagagbága fún iléèwé tí mo wà nígbà yẹn. Wọ́n dẹ̀ máa ń gbégbá orókè. Bẹ́ẹ̀ tó yára wá rò ẹ̀mí wọn á tẹ̀mí wá pé òun ṣe iṣẹ́ ara kí ló dé tí òun lo ẹ̀bùn tó ní pẹ̀lú àwọn tí mo fi yí ẹ̀ka láti lè gbé ògo Ọlọ́run ga. Mo ṣe pé kan nínú wọn nìyẹn tó ń jẹ́ Yẹ̀mí Ọláìyá ọmọ ọba ni wọ́n ṣe pé nìyẹn báyìí ni. ẹ lọ́wọ́ bá láàrin ilẹ̀ wá jẹ́ kí n ṣe sáàkì o ẹlẹ́gẹ́ kí n ṣe sáàkì wọ́n bọ́dà náà wọ́n dẹ̀ hàn pupa ẹ wá jẹ́ ṣe sáàkì sọmọ ọba jẹ́ ṣe sáàkì sórí adé. nígbà tá a gbàdúrà tán pé àwọn kan mú àǹkan mú àmú Frank Samuel Tosin nígbà tó yá àwọn ọmọléèwé mi kan náà tó tún jáde àtúnmú àwọn yẹn náà àwọn bíi Joy Michael Gbénga Glory like that bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn. ṣé nígbà tẹ́ mú àwọn kankan àwọn tó kù ṣé wọn ò bínú? Wọ́n bínú ṣùgbọ́n mo ṣàlàyé fún wọn wípé eléyìí ẹ̀rọ sí iṣẹ́ ẹran ara mo ṣàlàyé fún wọn wípé kán má bínú wọ́n gbà bẹ́ẹ̀ ọjọ́ tó wá ń fún wọn lẹ́yìn pápá. Nínú àwọn information tí mo gather nípa Bloom mo gbọ́ wípé ẹ máa ń lọ káàkiri láti lọ kọrin concert ni o church ni o kò ń ròyìn lójú rárá báwo làárín yẹn ṣe jẹ́. nǹkan tó ṣẹlẹ̀ ni pé a máa ń gba ọ̀pọ̀lọpọ̀ ìpè tí àwọn ìjọ máa ń pè wá àti àwọn kan náà tó ń ṣe ìjọ fẹ́ pé bóyá bíi organisation tó máa ń pè wá a máa ń lọ. ìdí tẹ́ pé ó fi wá lójú di pé iṣẹ́ Ọlọ́run kì í ṣe nítorí nǹkan tó mi gbà ni o pé kì í ṣe pé torí owó gbọ́dọ̀ tí ká tó wá sí ṣọ́ọ̀ṣì yìí bẹ́ẹ̀ni kan bí ọ̀sẹ̀ yẹn ìránṣẹ́ Ọlọ́run wá láti Jos ó dẹ̀ ní pé òun fẹ́ kí kwaya bá wọn kọrin nípa òun ti jẹun pa Bloom pé òun fẹ́ kí kwaya bá wọn kọrin òun dẹ̀ fẹ́ kí ìjọ tó fẹ́ lù náà kan bá wọn kọrin pé àwa gan-an wọ́n á ní kékeré ní pé ọ̀tọ́ lọ́sọ fóònù yẹn àti wọ́n rò pé bẹ́ẹ̀ kí ni owó ń kọ́ because at least béèrè owó bẹ̀tẹ̀ owó tá a máa fi gbé àwọn nǹkan wá gbé owó ẹ̀fẹ̀ wá ní pé ọdún ṣẹlẹ̀ ni pé nǹkan tábàrà ọba ká pé wọn àfún wa pé bẹ̀rẹ̀ lè promise wa ní olùṣèlérí pé nǹkan báyìí àdẹ̀mí kí ẹ̀mí ní ń ká lọ àdẹ̀ lọ Ọlọ́run dẹ̀ gbà bẹ́ẹ̀ mi Ọlọ́run sọ̀rọ̀ ẹ̀mí Ọlọ́run dẹ̀ ní kẹ́ lọ. ní ká lọ àdẹ̀ lọ Ọlọ́run dẹ̀ gbà ògo tó pé nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí màá dán kó wá òun náà sọ ká má gbowó yẹn lọ́wọ́ ẹ̀ ó tún fi ṣe àbẹ̀wò kéré nínú kò kéré pé mo tún fẹ́ gbé owó yẹn sínú iṣẹ́ ìránṣẹ́ ọkùnrin yẹn pé nǹkan tí èmi mọ́ bá a sọ nìyẹn. ó ṣe ní kápẹ́lẹ̀ ó dẹ̀ gbàdúrà fún wa ọ̀sẹ̀ kejì la fi wá sí ṣọ́ọ̀ṣì yìí tó fi dé pé àpàdé ẹ̀fọn ní pé ká wá síbí. Kábíyèsí Olódùmarè àwa má rí di àwa títí a ò rí díẹ̀ now
kí ló wá fà á tẹ́bí fún orúkọ group yín ní Bloom? Why not Grace, Joy, Better, Half, something else, àbí? Ayára lé kílẹ̀ rẹ̀ pé mo sọ. Bẹ́ẹ̀ ni sẹ́rí bẹ́ẹ̀ sí ìròyìn náà ló ṣe o. Torí ẹgbẹ́ bí ẹlẹ́rù ara. Bẹ́ẹ̀ ni a gbàgbọ́ pé nǹkan tá a fẹ́ ṣe tá máa ṣe aláàkọ́ béèrè lọ́wọ́ ẹ̀mí mọ́. Tó ẹ béèrè lọ́wọ́ ẹ̀mí mímọ́ ní ìsìnkẹ́ tó wá sórí Orísun. Ẹ̀mí wọn ti parí iṣẹ́ yẹn tẹ́lẹ̀. Níjẹ́ ìwé tó parí àbámápàdé. Kábíyèsí. Bàbá mi àṣekàn má kù. Tẹ́lẹ̀ rẹ kọjá rírí púpọ̀ kọjá kíkà. Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára. Bàbá mi tó lọ jáǹtì rẹ̀rẹ̀. Wípé ẹ̀mí Ọlọ́run ó ti parí ẹ̀. Parí ẹ̀ ká tó wá síbi. Ǹjẹ́ ṣé kò sí èdè àìyedè nípa ọ̀rọ̀ olówó dé àbí time? Bóyá àwọn eléyìí lọ síbi iṣẹ́ àwọn yẹn náà. A lè wáyé tì. Tí n bá sọ fún yín pé ìṣòro tí a ti dojúkọ. Bó tilẹ̀ jẹ́ pé ẹ̀yin mo ti rí ìròyìn tẹ́lẹ̀. Mo kàn rí pé ó sùn mí. Mo kàn rí pé à ń gun òkè. Òkè yẹn ní agbára tó pé èmi wà níwájú àwọn yòókù wà lẹ́yìn. Ṣá ń pariwo pásítọ̀ ó ṣàkíyèsí àjẹká lọ. Wọ́n ìlú kẹyìn pé mo rí pé àwọn bíi helicopter ó pọ̀. Mo rí tọkọ Infinity, tọkọ Midnight Crew, sáré àwọn kan náà ṣá. Mo lè táwọn ẹ̀ ti gòkè, wọ́n ti kí ní ẹgbẹ́ wọn lọ. Ṣẹ́rí mi náà bẹ́ẹ̀. Ẹ fẹ́ ìwé ìgbà tó gbé àwọn wà bẹ́ẹ̀, wọ́n rí mi tó wà bẹ́ẹ̀, mo wà bẹ́ẹ̀. Nígbà yẹn ni kòkè yẹn àti débi ìdajì, aṣá ń kéré aṣá. Akọ̀wé ọkùnrin yẹn ní sàlẹ̀ wá ní pé lè lọ wá ní àná tó lọ gbé tiwa lókè yẹn ká náà lè fò lọ wá ní pé ẹ má wọlé máa bọ̀ nsàlẹ̀ ẹ má bọ̀ nsàlẹ̀. Òkìtẹ̀ tí ń gùn bọ̀. Àti ibi àdúgbò àjì ó ní ẹ máa ní kẹ́ máa bọ̀ nsàlẹ̀. Wọ́n á sọ pé kí n kàṣí ní ẹja sọ̀kalẹ̀ báyìí sọ̀kalẹ̀ nìyẹn. Bọ́tà sọ̀kalẹ̀ mi ká tẹ̀lé òun. Kọ̀wé ilé yẹn bí warehouse báyìí ni ó kọ̀ ìṣẹ̀lẹ̀ kan báyìí. Orí ẹ̀ kọ́kà yẹn àkànrí tí wọ́n bẹ̀ ni. Ó ní ká máa lọ pé kí ni wọ́n á dùn àwọn ará ọ̀sùn ìtají ni mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìran máa ń rí pé nípa ìṣòro pé ṣùgbọ́n káfíńtì àti ní ìṣòro gan nígbà ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá ti lọ gbàtà rí pé ọdún kìíní ọdún kejì ọdún tó ń bọ̀ ní akọ́dún mẹ́wàá ọdún kìíní ọdún kejì wọn rí pé àkọ́dà pé nǹkan kan ò ṣẹlẹ̀ àti ṣe oríṣi pé anáwó gan fún àwọn orin pé ó máa ní ìṣòro ó lè pé technically ó lè pé ẹni tí kò kọ́ tí ò ní sáà nìkan máa fọ́rìtì ó lè dúpẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́pọ̀ náà wọ́n rí ìran yẹn tí wọ́n rí bẹ́ẹ̀ ni wọ́n lè dúró tó gbogbo yìí tèmi nínú ilé the Bloom ṣé the Bloom ni àbí Bloom okay Bloom ẹ jẹ́ ká wo ẹ jẹ́ ká yin Ọlọ́run àtèmi àti Bloom ẹ máa wò wọ́n ní ìsìn ẹ jẹ́ ká lọ sílé agbára tí bá padà dé àti Bloom àti ọ̀gá wọn lè máa rí